wá wo iṣẹ́ Olúwa mọ̀rẹ́ iṣẹ́ Olúwa. ẹ wá wo iṣẹ́ Olúwa mọ̀rẹ́ iṣẹ́ Olúwa. Ọ̀túnba Michael Ṣùbòmí Balógun. Ọ̀túnba Michael Ṣùbòmí Balógun. Láyíwọlá Ọládìméjì ọlá onípẹ̀kun. Ọ̀túnba Michael Ṣùbòmí Balógun. Láyíwọlá Ọládìméjì ọlá onípẹ̀kun. Ṣùbòmí o ọmọ Balógun. Ṣùbòmí o ọmọ Balógun. Láyíwọlá o ọmọ Balógun. Láyíwọlá o ọmọ Balógun. Ọládìméjì ọmọ Balógun. Ọládìméjì ọmọ Balógun. Ọ̀túnba Michael Ṣùbòmí Balógun. Láyíwọlá Ọládìméjì ọlá onípẹ̀kun. Ọkọ olórí Adétutù Abímbọ́lá. Ọkọ olórí Adétutù Abímbọ́lá. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọjọ́ pẹ́ lọ. Ọwọ́ Olúwa ló gbé ẹ̀ṣẹ̀ yẹ. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ọjọ́ pẹ́ lọ. Ọwọ́ Olúwa ló gbé ẹ̀ṣẹ̀ yẹ. Ṣùbòmí Balógun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Ṣùbòmí Balógun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Ògo lóye o, ògo lóye l'Ẹ̀dùmarè ọba mímọ́. Ògo lóye o, ògo lóye l'Ẹ̀dùmarè ọba mímọ́. Nítorí Michael Ṣùbòmí rán láwọn lára Ọládìméjì mi rán lára onípẹ̀kúnṣẹ́. Ògo lóye.
Radewe o. Curator Agùṣẹ̀bí. Curator ó fẹ́ sọ̀rọ̀ díẹ̀. Ìṣẹ́jú méjì péré ni. Professor Bankole Okunwa, the curator of the museum. Ẹ jọ̀ọ́, mo kí gbogbo ẹbí, mo kí Bọ́lájí, mo kí gbogbo ọmọ àbúrò ẹ̀ pátá àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Mo sọ pé ìṣẹ́jú méjì ni mo ní láti sọ̀rọ̀ láti ẹ̀gbọ́n mi torí àbúrò mi ló pè kò pè mí lórúkọ àbúrò mi ẹ̀gbọ́n mi mọ̀ pé ẹ̀gbọ́n mi lóyè ọ̀dọ́. Ask not. Ask not what your country can do for you. Ask what you can do for your country. Michael Olashubumi Balogun, for more than 6 decades, only asks what he can do for his people and country. He relentlessly did so much that today there is no one like him. On Monday, on May 18th, in London, without any sickness, the angels, Gabriel and Raphael, descended without warning and took him to his Lord. His mission on earth was accomplished, said the Almighty God. Michael Olashubumi Balogun, Ajodoku, so Yoku, Eri, Shubu, Olegide, Katori, Eri, Katori, Eri, Odigo, Katori Efo, Odi Odo, Katori Otoba Shubomi, Odi Arinako, Odi Ojuala. May the Lord continue to bless his great wife, Olori Abimbola Balogun, his children, his grandchildren, and his beloved sister. This is Olarunke Atere by Professor Bankole Okunwa, the curator of Tunwase Museum and Hall. Thank you very much. Ògógó lóyè Elédùmarè ọba mímọ́. Ògógó lóyè o, ògógó lóyè Elédùmarè ọba mímọ́. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ, ọwọ́ Olúwa ló gbé ẹ̀jẹ̀ yẹyẹ. Ọ̀rọ̀ ẹ tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ, ọwọ́ Olúwa ló gbé ẹ̀jẹ̀ yẹyẹ. Ṣùgbọ́n Balógun ọpẹ́ máa ní f'Olúwa ọba. Ṣùgbọ́n Balógun ọpẹ́ máa ní f'Olúwa ọba. ọkọ lórí Adétutù Abímbọ́lá. Yèyé ọba Òde Rẹ́mọ. Yèyé lọ́lọ́ fi Ìjẹ̀bú Ifẹ̀. Ṣùbọ́mi ó ṣe ọmọ Balógun. Olúwa ló gbé, Olúwa ló gbé sáyé tó wà. Ṣùbọ́mi ó ṣe ọmọ Balógun. Olúwa ló gbé, Olúwa ló gbé sáyé tó wà. Ọkọ lórí Abímbọ́lá Adétutù. Màmá Bọ́lájí, màmá Babájídé, màmá Ọládìpúpọ̀.
Ìyá Bímbọ́lá o Adétutù. Mama Bọ́lájí, Mama Babájídé, Mama Ọládìpúpọ̀.